ní ọ̀dọ̀ mi àwa kì í so èyí ni Independence Day ní Nàìjíríà so àwọn náà ń celebrate it so and this my brother akéwì ni wọn Prince Adémọ́lá Adélábù so ẹ ṣé gan ẹ káàbọ̀ ṣe ẹ kúrò mo dúpẹ́ lọ́wọ́ yìí so inú mi dùn kẹ ẹ wá rí èyí torí kí ni ìdílé wípé àwọn ọ̀rọ̀ kan wà tó ń dá ìrìn ó lè jẹ́ pé mo mọ̀ wípé ẹ lè ọ̀rẹ́lẹ̀ sí tó tí gẹ́gẹ́ bí ewu ìtẹ́ké tó ń lọ lọ́wọ́ ẹ̀ náà tó mo fẹ́ kí ẹ bá mi sọ díẹ̀ nípa bí ilé ìfẹ́ ṣe jẹ́. kábíyèsí ọlọ́run ní bá ilẹ̀ Yorùbá jẹ́ ọkọ̀ tẹ̀síwájú ọlọ́run ní wà láwà sẹ́yìn bẹ́ẹ̀ ni máa ń ṣe ní ìkẹyìn ọ̀bá mọ̀ bí ṣe máa ṣe yẹn ni àìdàgbà kọjá ní àbámọ̀ ìlú ọgbọ́n òsì sí láyé wọ́n lè fi máa máa l'Amẹ́ríkà tó bọ̀ ọlọ́run ní jẹ́ bí gbogbo wa bọ̀ a bá ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ ilẹ̀ ìfẹ́ orírun gbogbo Yorùbá nù orírun ilẹ̀ Yorùbá ní Ilé Ifẹ̀ tá a bá rí ẹ̀dá kan tó bá yájú sọ́ba nífẹ̀ẹ́ àbí Ilé Ifẹ̀ bí ìgbà tó ọmọ eke bá wo fùrọ̀yẹ́ ẹ̀ ni ọmọdé tó bá wo fùrọ̀yẹ́ ọ̀dọ̀ ló wò ó sì yẹ ká ṣọ́ra wa kì í ṣe gbogbo bí lóko ló kì í ṣe gbogbo ọ̀pẹ̀ lónígbàgbọ́ kì í ṣe gbogbo ejò láyé jẹ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń sọ ó sì lẹ́ni tí èèyàn máa ń sọ̀rọ̀ sí torí tí akọ́rẹ́pá bá jàkàrà títí ọrùn ẹ̀ yóò rà pẹ̀rẹ̀ gbàmí ẹnu èèyàn máa ń sọ̀yàn lẹ́sẹ̀ àwọn àgbààgbà Ifẹ̀ bá a ṣe máa tó ní àwọn tí ń pè láwọn awo àwọn ògbóni. wọ́n ní ẹgbẹ́ ló bá yé o káyé má fi gàrú sọ̀rọ̀ mi o ẹ̀bẹ̀ mo bá yé káyé má fi gàrú sọ̀rọ̀ mi o ẹ̀mí àgbéraga kì í gùn lákẹ́ o kí ipò lóko kí ìgbò ọ̀nà tó fi délé ọwọ́ àrùn ọmọ ògbóyè o ọlọ́run jẹ́ nìwọ̀n gùn ṣùgbọ́n ní tó bá gbupá lọ́bí ọbẹ̀ ńlá tí òun tó yẹ kó sọ tí ò ní ojú bẹ́ẹ̀ ni tí ò lè sọ̀rọ̀ sí ọlọ́run jẹ́ lórí ọ̀sán lẹ́sẹ̀ o Ilé Ifẹ̀ ṣe ní téèyàn sọ̀rọ̀ sí ojú lórí ayé gbogbo. ẹ ṣé inú mi dùn olùpẹ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ gan ó ti mú àwọn nǹkan kan jáde tí mo máa tún béèrè ní o because ẹ ti sọ àwọn nǹkan kan pé ẹni bá yájú sí Ilé Ifẹ̀ nígbà tó mo fọ̀rọ̀ yẹ́ ẹ̀ ó gbé mi lọ́sọ́dọ̀ Olúwo pẹ̀lú àwọn kankan tó ń sọ lẹ́nu mẹ́ta ẹ̀ tó ń fabricate fún kábíyèsí ọ̀rọ̀ ọmọkùnrin náà máa ń dùn mí díẹ̀ wípé bí Ìwó ṣe ṣìnà wọ́n fi jẹ́rú ọba bẹ́ẹ̀ baálẹ̀ bí mi kí lórúkọ ẹ bá mi agbóhùnsára yìí Adéwọ̀nyí Sákíà. nípa ọ̀rọ̀ tí mi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ẹni gbogbo ariwo Olúwo bó ṣe lọ kí ni nǹkan tẹ́yìn ní sí pé ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. àti ìdílé ẹni bẹ́ẹ̀ ní àdúgbò wa àti ìdílé ẹni bẹ́ẹ̀ rárá ìṣẹ̀ntẹ́ ó lè rí tó rí pé tó ní Olúwo báyìí. Olóde mo fẹ́ kẹ́ ẹ sọ bí security ọ̀dọ̀ wa yẹn ṣe rí. security lọ wa ó táìtì gan ó táìtì torí èmi gan ní ojú ọ̀dọ̀ rẹ̀ kò sí ẹnikẹ́ni tó kàn lè bí wọ́n bẹ́ẹ̀ bó ṣe wù ú kò sí ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ lè rí bóyá bí ọba ń bẹ̀ tàbí ìjòyè kan tí ò ní pọ́nlé àwa náà di alẹ́ ní lẹ́yìn bọ̀dọ̀ wá gbé wàhálà bọ̀ ìkẹ́sì rẹ̀ káàkiri. ẹ wo irú Olúwo sí bọ́ba ni o gẹ́ni àdébí àwọn Fúlàní oko wò yìí àwọn tẹ̀lé lẹ́sàn án nìyẹn ẹ kí ẹ bá wọn èèyàn wọn pè é ní ọjọ́ bí ẹ̀gbọ́ wọn ò gbọ́ àwọn òbí tó fẹ́ já sí i ìwọ nígbà tó ń sọ wípé kábíyèsí báyàwó ẹjọ́ ìyàwó ẹ̀fẹ́jọ́ wà 24/7 níbo ló fẹ́ dágbére fún pé òun lọ à ń ṣe inú ààfin Ifẹ̀ náà rẹ̀ ni ìyàwó ẹ̀ máa wọ̀ tàbí wọ́n máa lọ pàdé ní hòtẹ́ẹ̀lì ṣé gbogbo àwọn èrò tó ń tẹ̀lé Ọọ̀ni ẹjọ́ bó ní wọ́n máa wà àìkòdé sí kankan ló wá rí ìyàwó Olúwo ni ẹjọ́ so possible so ọ̀rọ̀ yẹn ó gbogbo anyway mo rí bí nonsense claim of 5 lines because ọ̀rọ̀ tó ń sọ kò ní túmọ̀ lọ́dọ̀ tèmi torí nígbà tí bàbá kan jáde àfáà kan jáde bíi pé ọ̀daràn ni pé kìíní kan pé ó tó jọ pamọ́ pọ̀ sí yẹn sọ kò ever
challenge bàbá yẹn wípé irọ́ ló pa ọjọ́ yìí instead of that Ọọ̀ni ló wá ń kàn ṣe kàngbọ̀n pẹ̀lú ẹjọ́ kí ni reason tó lè jẹ́ pé gbogbo ìgbà Ọọ̀ni ni ó máa ń ṣe kàngbọ̀n pẹ̀lú. kábíyèsí àdìkàn pẹ̀lú abáyẹ̀sùn tẹ́ bá ti rí ẹ̀dá tí kì í fọ̀rọ̀ ẹ̀ lọ́yìn tó jẹ́ pé fún ẹ̀mí máa ń pèrè abáyẹ̀sùn. abáyẹ̀sùn. bẹ́ẹ̀ oníwà àdúrà ní ká fi ràn lọ́wọ́ òní agẹmọ kúsàrò ọ̀la agẹmọ kúsàrò ọ̀tún agẹmọ kúsàrò gbọ́dọ̀ ọba tàdìrò ó yẹ kó dúró ta alágẹmọ. ẹ rí i pé nílẹ̀ Yorùbá bí ọba bá jẹ tó bá bá wà lápèrè tó bá jókòó ẹ rí i kọ́ba kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ àwọn èèyàn ló máa ń sọ̀rọ̀ kọ́ba. wọ́n ní kábíyèsí lẹ káàbọ̀ kábíyèsí ní sẹ́dé dáadáa ọba sì wà jókòó kábíyèsí lẹ ṣe dáadáa kábíyèsí ní sálàáfíà léwà wọ́n máa gbẹnu ọba sọ̀rọ̀. Ọlọ́run ó ṣàánú mi bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn kù díẹ̀ ẹnu ni wọ́n sì ń bọ ládùn obìnrin fún ìbọn orí bẹ̀ olúbọ̀bọ̀ tí ìbọn ni wọ́n ń pè é Ọlọ́run jọ gbogbo bí ó ṣe ń lọ yẹn àwọn ọkùnrin òun kan náà ló fẹ́ jẹ́ mà òun kan náà ló fẹ́ jẹ́ ní tẹ́lẹ̀ kankan ò ṣe rí ó lágbára àti pé bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ sọ̀rọ̀ kì í ṣe irú ìfẹ́ kì í ṣe irú Ọọ̀ni ẹnu wá gbà ó ṣé àbọ̀ tó rí kámẹ́rà láti fẹ́ yẹn ẹnu wá gbà nítorí pé ọmọ Bàdìfáláyé Mọ́rẹ́bìnmi kì í ṣe irú Ọọ̀ni ní gbogbo ilẹ̀ àgbáyé níbi tí mo bá dúró sí ọba ní àdíjòyè tó bá sọ̀rọ̀ òdì sọ̀rọ̀ ni màá kọ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ torí ẹni tẹ́bù yá ìtẹ́bù wà bẹ́ẹ̀ torí bí ọmọ lọ́jọ́ kó òun ìpè ọjọ́ kó ẹ̀ ló yẹ ìdí bá lè ní ọmọ abọ́bọkùnrin kì í ṣe gbọ́ ẹ̀ tẹ́pọ̀tẹ́pọ̀ àwọn ọ̀kan ìlú kan lọ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣe ìdúpẹ́ tó alákọ̀ọ́kọ́ ìdílé kọ́ bẹ̀rẹ̀ ní wípé Ọọ̀ni ní àwọn ilẹ̀ jáde ó fáwọn èèyàn ní torí pé ní òkà ó tún mú ìyàwó tó jẹ́ wípé bàbá yẹn sọ pé bóyá òun fẹ́ fún ẹ pàtí lẹ́jọ́ lọ pàdé tó gbé wọ́n jẹ́ báwo ni wíwẹ̀ òṣèlú níyàwó tó jẹ ọba èmi ìkejì ọmọbìnrin yẹn ó sọ nínú ọ̀rọ̀ kò ní nígbà tó jà tó kọjú ẹ̀ ó ló sọ wípé ní òfin tó jà wípé ó sọ wípé Ifẹ̀ yẹn pé àwọn ti òun onígbà tó bímọ tó sọ lójúdùá ó lòdì kí ni yíyí tó tún máa sọ ọmọ lójúdùá ṣé ká lè máa pè é bàbá Odùduwà nígbà tó ń pè é láwùjọ Odùduwà ẹ lè máa pè wọ́n ní bàbá Odùduwà pé child play mo dẹ̀ mọ tó ń ṣe é pé ó bí ìdókòó tó ń bá dákẹ́ wọ́n máa gbàgbé òsínbẹ̀ yìí torí pé kò já mọ́ nǹkan mo dẹ̀ rí pé bí ìgbà tó wà sáláàfin ló ń gbà lọ́wọ́ ara wọn because ẹ bá wo last week ẹ̀rọ aláàfin ló ń dára ẹ̀rìn ìgbé kìíní kan lẹ́bí ọ̀ṣọ̀ṣọ̀ please wọ́n ní wípé ọba kò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí aláàfin rẹ̀ bá sọ wọ́tà tó jẹ́ nǹkan sọ yìí wípé kí ẹ̀rí kan bá sọ ni fẹ́ẹ́ fi tiẹ̀ ló ń bá sọ gbogbo ẹ̀ tó wà tó ló fún kábíyèsí 24 hours or 48 hours sẹ́kítẹ̀ náà bọ́sẹ̀ lọ́wọ́ ti pé wọn ò jiyàn nǹkan ẹ̀gbọ́n àpò ló rán ẹni yẹn nìyẹn tó kò mú jiyàn so now nígbà tí aláàfin náà dẹ̀ máa ń sunkún empire àdèmọ empire yẹn fẹ́ dà torí empire ó dàbí ẹran tẹ́ ẹ pa sílẹ̀ ló ti kú ẹ̀ẹ́dẹ̀ tó sọ wípé ẹlẹ́ran lórí ìṣó empire ti kú kò sí ìṣẹ̀lẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ìṣẹ̀lẹ̀ tó ṣe pẹ̀lú àbí kí ni ẹ fẹ́ sọ nípa ọ̀rẹ́ empire àwọn dé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá tàfà máa ń tọ́ ni ọmọ ọba ni wá a jẹ̀ súnmọ́ gbogbo wọn ibẹ̀ ní ìsìn tí a ti wà níbi tá a ti gbọ́dọ̀ tí wọ́n fúnra wa bí Ọ̀yọ́ kẹfà bọ́yọ̀ keje nìyẹn orí Aláàfin mẹ́rin yẹn ṣe síbòmù nígbà tí Kàtúndà ti kúrò ibi tó wà nǹkan tí èmi ń sọ ni pé tí a bá ṣọ́ra wọ́n ní kálukú bá wá ẹni tó jẹ bàbá lówó tó má lọ pàdé ẹni tí bàbá rẹ̀ jẹ lówó ló fi ẹ̀ka ní kí ìsara gidigidi torí àwọn nǹkan míì tó ti kọjá lọ ká má máa tún fà á padà ẹnìkan sọ̀rọ̀ lánàá mò ń gbọ́ Oòduà Ọ̀rúnmìlà ìwé mélòó ni wọ́n kà ṣùgbọ́n kò sí ìlú tí wọ́n tẹ̀lé Yorùbá tí kì í ṣe Ifá ló tẹ̀ tí ó fi tẹ Ifá ló máa sọ tó ká bá sọ̀rọ̀ òyìnbó ká sọ̀rọ̀ òṣèlú ṣé Ifá yẹn ṣé òṣèlú ló dáa lẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí àárọ̀
kùtù lágbára ju gbogbo nǹkan tá à ń sọ yìí lọ ọlọ́run ṣàánú wa àwọn tí wọ́n ti lọ yẹ wọn àsún àwọn aráàárọ̀ náà jẹ́ kí wọ́n bá wọn jà lórí ọ̀pọ̀lọpọ̀ ìtàní ẹlòmíì máa ń pa wọ́n gba orí ayé kodò sọ́jà ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ní pé ẹgbẹ́ àforífó lórí ẹgbẹ́ àfọwọ̀ fún ọ lọ́wọ́ lọ́wọ́ ṣàánú fún ọ. èmi ilẹ̀ Yorùbá ni mo ti láti máa ń sọ pé òun jù ní ìlú ìlú Ọlọ́run ló sọ wípé a máa jura wa lọ kò lè jẹ́ déédéé Ọọ̀ni ẹlẹ́dàá ló gbé síbẹ̀ ó dẹ̀ fi ṣe lórí kò sẹ́ni kankan tó máa ń jàpọ̀ lórí Ọlọ́run máa ń fún ọ̀nà ṣé ẹ̀fọ́ ń bí ọmọ lẹ́yìn tí wọ́n á sọ pé ọmọ ẹni olórí tí wọ́n ẹ̀dẹ̀ máa wárí fún ọ̀dọ́ so Ọọ̀ni bó ṣe wà yẹn òun lọ́nà gbé síbẹ̀ torí olúwo ń sọ kí nígbà pé Paramount ruler yóò náà yí pé ó fẹ̀lẹ̀ gbogbo lè jọ fàwọn sí nọ́mbà 1 lè jẹ́ nọ́mbà 10 kò sẹ́ni tí ì ṣe Paramount ruler ní domain rẹ̀ bọ̀dọ́ bá ń sọ wípé authority Ọọ̀ni ní gbogbo lẹ̀kílẹ̀ so gbogbo nǹkan tí olúwo sọ ẹ ó máa ń dùn mí ó máa ń ṣe nígbà tí ò délé mi ìwọ ẹni bá kàwé ó yẹ kó mọ̀ wípé irúgbò kan kó ojú lè yẹn lọ́rùn kó o sọ wípé ẹni ìlú fẹ́ bí ìyẹ̀ wálẹ̀ o gbọ́dọ̀ ò bá gbé wálẹ̀ ò lè gbé wálẹ̀ Ọọ̀ni ò lè ní kankan against ẹ torí o ò tó so ọkẹ tí Ọọ̀ni bá lé dáfọ̀lẹ̀ tó fẹ́ dojú wò ni ṣé ó fẹ́ descend low láti padà sí láǹkì Olúwo nígbà tí ẹ wà ní Ọọ̀ni tí ẹ wà lókè tí ara rẹ̀ sọ wípé oúnjẹ owó tó fẹ́ wá bẹ̀rẹ̀ òun náà fẹ́ dé nílẹ̀ ní so anyway mo ka comments àwọn èèyàn mo rí pé ẹni pé orí òkú rárá wípé because ẹni kan béèrè náà nínú fídíò wípé ṣé ó yá fámìlì Olúwo ti ní ọba Rasidi Olúwo tó ti wá ṣá wípé because èèyàn máa ń rí tracy sí lórí láàrin èèyàn kì í ṣe pé èèyàn kan máa dórí ibìkan máa ṣe ní tọ́ọ̀gì a máa ṣe bí ìgbà tó jẹ́ pé kò sẹ́ tó lè mú òun lè máa ṣe gbogbo tó wù ó níbi ibùdó gan kí ní Muslim tí ó ń gbowó lọ́wọ́ wọn tó fẹ́ máa portrait ara ẹbí ìgbà tó jẹ́ wípé ó pọ̀ ní mọ́ ṣé ìwò dọ̀tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí kí ni improvement wọn bá wò gan nísì èmi ò tọ́gì kí ni àwọn achievement ọba Rasidi ládìgbà tó ti jẹ ọba Olúwo abẹ́rí kankan ní nǹkan tí ó ṣe. nígbà tí mo dé ọ̀dọ̀ tó bá wọ̀ ọ̀dọ̀ mo ní sẹ́yìn tí Olúwo ní ìsìnkú dà mo ní ó gbé ìlú ní kàmáì ó kàbá àwọn Egyptian mo ní sọ́dà mo ní sáwọn èèyàn bá dé báyìí ṣé wọ́n lè sọ pé ìwé òkú ti Nàìjíríà nù àbí wọ́n máa sọ pé àbí àti wọ́n lò lọ́nà lágbára wọn àlè níwò mo ní àwọn Nàìjíríà fẹ́ẹ́ dàkẹ́ wọ́n wò báwo wò rán ni ní wọ́n wò rán ni àlùbó ti dù. ẹ ṣe gan ni tí òfin lẹ́ni sọ sí gbogbo tó wà lẹ̀ ẹ̀dá apalẹ̀ gbogbo ẹ̀. Bàbá ti parí ọ̀rọ̀ pé tẹ̀lé ẹ máa ń gbìyàn ní ilé ìgbà mi ẹ̀jẹ̀ mi tèmi máa ń wò ẹni tí máa bẹ́ẹ̀ lómi ẹ̀kọ́ máa máa wò èrò tí Olúwo ṣe yẹn pé ṣe pé bí ẹ̀mí ìgbéraga mọ̀ kà fún torí ẹni tí ìbàjẹ́ kéèyàn rí fún ìjọba rí fún ọ máa já kulẹ̀ fẹ́ náà ni torí ìgbéraga báyọ̀ máa ń gbìyàn sánlẹ̀ ni bàbá ò ní ilé ìṣẹ̀lẹ̀ ní kò rí àná lọ́kà àwọn bẹ́ẹ̀ kí ni ẹ fẹ́ gbà lọ́wọ́ kí ló ní tọ̀ ní fẹ́ jogún. àṣìṣe lè tọ́ bá òun yẹn kọ́ máa bá lọ rẹ̀. gbogbo obìnrin wa tá a fẹ́ kò sí kankan tó tí ìyàwó ẹ̀ ní sáǹdì bẹ́ẹ̀ kẹ́lò kò bọ́ sí owó kò sí lè kí ó lẹ́gùn náà pẹ̀lú àwọn ìyàwó wa ní palace. tó ẹlẹ́sàrán jẹ̀ ọ́ ẹ bá mi kí Ògbólé. àti Ògbólé orúkọ tèmi Akíntayọ̀ Ìlera àti Ògbólé àti Ògbólé orúkọ mi ni Julius Matthew táwọn èèyàn náà sí Ọdẹ́tọ́jẹ níbi orí adé òmùkí Ògbólé o. so abẹ́rẹ́ àǹdẹ̀ ọ̀ gbẹ̀dá ẹ̀rọ aráàlú ọ̀ lè fún ọ ní ìmọ̀ràn ohun tí ó tọ́ àti tó yẹ lórí Aláàfin àti Olúwo kan ṣàgbé jẹmọ́wọ́ kan wà nǹkan bí ìṣe tó ìgbà tó bá ń dé dáfọ́ọ̀lù Ọọ̀ni àwọn náà máa fọ́ọ̀lù Ọọ̀ni ò lè ẹ́ bá fọ́ọ̀lù láìláì tó kọ́ má bàa dẹ̀ fọ́ọ̀lù Ọọ̀ni àwọn ṣe ń pariwo tó bẹ́ẹ̀ bá ń dẹ́yẹ̀ fún òye lẹ̀ ó ṣòkú yẹ kò sí fẹ́ ó lè sùn jẹ bẹ́ẹ̀ bá ń dẹ́yẹ̀ máa wojú wo ràn pẹ̀lú ọ̀rọ̀ tó ń bẹ jáde lẹ́nu àti táwọn ará òye rẹ̀ náà ń sọ lórí àwọn èèyàn gidi tó wà lọ́yọ̀ọ́ wò sọ̀rọ̀
àwọn dandan tí ò jẹ́ nǹkan kan àwọn ló ń sọ̀rọ̀ wọ́n ń bojú àwọn èèyàn gidi Ọ̀yọ́ jẹ́ ó dẹ̀ dùn mí gan torí mo súnmọ́ Ọ̀yọ́ mo fẹ́ ọmọ lọ́yọ̀ọ́ ọmọ mi àfọ̀yọ́ ni àfi ilé Ifẹ̀ so àwọn ọmọ mi tó ní àwọn èèyàn gidi dẹ̀ wà ń bẹ̀ tí mo mọ̀ tí mo ká máa ná mi èèyàn gidi ni wọ́n tó àwọn ẹranko wọ́n dà síta ó jẹ́ wípé àwọn kan látòkèrè ẹ̀kọ́ òun fọ́nrán dandan tó ń gbọ́ ìtàn wù wọ́n kó sábà kékeré tó yẹn ní ẹni tó máa ṣoṣo fúnṣọ àwọn ló ń ba ayé jẹ́ kú sí tàbí ẹ̀dọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi advice wọn. Gbogbo wa pátá ọmọdé àtàgbà káàkiri àgbáláyé bàbá ọmọ ló lọ́mọ ìdí bàbá ni ọmọ bá dọ̀dọ̀ ẹ má jẹ́ ká fi ojú ọlá tẹlẹ̀ Ifẹ̀ nílé.